Ní ẹ̀yin ọléèwọ̀ lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ yìí ó lágbára lórí ọ̀rọ̀ àǹtí wa fashion náà ṣì ni o. Lálàkọ́kọ́ Queen Naomi lọ sí Ìbàdàn, wọ́n dẹ̀ lọ sí radio station láti lọ sọ fún gbogbo àwọn ará Ìbàdàn pé àwọn ti dé sí Ìbàdàn ní èní o, kí gbogbo wọn máa bọ̀ ní ibi fun fair èyí tí wọ́n fẹ́ ṣe fún àwọn ọmọdé. Ẹ máa tètè lọ síbẹ̀ o, nítorí gbogbo àǹfààní tí ẹ máa rí níbẹ̀. Wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ tó ń jẹ́ Christiana Títílayọ̀ Adéwálé. Wọ́n lóhun àti kábíyèsí, wọ́n ní wọ́n fẹ́ jọ lọ make trip lọ sí Japan. Wọ́n nítorí pé ọmọbìnrin yìí gbọ́ Japan. Wọ́n ní àǹtí wa ń sáré kiri. Wọ́n ní bó ṣe sáré lọ sọ́dọ̀ Queen Naomi nìyẹn. Wọ́n ní Queen Naomi dẹ̀ sọ fún un pé kábíyèsí ní àǹfààní láti wà pẹ̀lú ẹni tó bá fẹ́ wà pẹ̀lú. Wọ́n ní Queen Naomi dẹ̀ lè jáde nílé wọn. Kí ló dé tí àǹtí wa fi ń sáré kiri? Wọ́n ló ní òun mọ ọ̀rẹ́ òun yìí wípé tó bá ti wà pẹ̀lú kábíyèsí, ó máa fẹ́ kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé. Kí ló dé tó yẹ pé ara àǹtí wa ń gbóná lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn Christiana Adéwálé? Kí ló dé tára wọn ń gbóná? Ṣé bí ìgbà tí ẹ̀yin náà wá sí palace gbà yẹn, ṣé bẹ́ẹ̀ ni pé kábíyèsí ní àǹfààní láti fẹ́ ìyàwó tó bá wù ní? Ìpè nítorí monarch king ní kábíyèsí, ìyàwó tán bá fẹ́ fẹ́ náà fẹ́. Nítorí pé wọ́n jẹ́ ọba aládé, obìnrin gbọ́dọ̀ yí wọn ká. So why tó wá ń sọ ní ìsìn pé ò fẹ́ kí ọ̀rẹ́ ẹ̀ súnmọ́ kábíyèsí ló wá ń sáré kiri? Ó ní pé òun ò ní gbà o. Kábíyèsí ò ní lọ sí ibi kankan pẹ̀lú ọ̀rẹ́ òun o. Nítorí pé òun mọ irú èèyàn tọ́rẹ́ òun jẹ́. Ọ̀rẹ́ òun máa scatter gbogbo palace ni. Wọ́n ní kò sí nǹkan tá àǹtí wa ò sọ tán, ẹ̀yin èèyàn lé. Oríṣiríṣi là ń gbọ́ nípa àǹtí wa fashion o. Bá ṣe gbọ́ náà nìyẹn tán ní pé wọ́n bú nání wọn. Nítorí pé nání wọn advice wọn wípé gbogbo nǹkan tó ń ṣe yẹn kán má ṣe bẹ́ẹ̀. Wípé kí ló dé tó jẹ́ pé àǹtí wa máa ń jealous tó yìí. Wọ́n ló bú nání yìí. Wọ́n ní in fact nání yẹn, wọ́n ló fẹ́ kó sínú gòtò. Wọ́n ló blast nání pé kí ni ọ̀rọ̀ rádaràda tó ń bá òun sọ. Ẹ̀yin èèyàn lé. Èmi mọ̀ pé tí ò bá sí èèyàn kan tó lè advice àǹtí wa yìí, Ọlọ́run má jẹ́ kí wọ́n tẹ́ lọ́wọ́ kábíyèsí o. Ẹ dẹ̀ mọ̀ pé recently la ní pé wọ́n ń bá gbogbo àwọn olórí jà nínú palace lórí ọ̀rọ̀ bàbá wẹ̀rin ńlá. Torí ìgbà tán ní olórí àǹtí wa Aru wọ́n advice wọn. Wọ́n ní ṣe ni wọ́n blast àǹtí wa Aru. Wípé kí ló kan tàǹtí wa Aru pẹ̀lú ọ̀rọ̀ àwọn. Wípé kán má dá sí ọ̀rọ̀ àwọn mọ́. Wípé nǹkan tó bá wu àwọn làwọn lè ṣe pẹ̀lú ọkọ àwọn. Wípé kò sí nǹkan tó kan àǹtí wa Aru nínú ọ̀rọ̀ àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Torí ọ̀rọ̀ tí a gbọ́ ni wípé àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi ní Ìbàdàn pẹ̀lú gbogbo ẹrù èyí tí wọ́n fẹ́ fún àwọn ọmọ ní children fair. Ṣe ni wọ́n ní pé àwọn kan wọ́n lọ kó gbogbo ẹrù yẹn. Ṣùgbọ́n wọ́n ní bàbá wẹ̀rin ńlá, wọ́n ní wọ́n surprise o. Wọ́n ní kíá ní kábíyèsí ti bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn complain wípé kan wá máa supply àwọn ẹrù àwọn ọmọ mi fún wọn. Nítorí pé wọ́n fẹ́ kí ojú ti Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé èní ni fun fair, children fun fair Queen Naomi tó fẹ́ ṣe ní Ìbàdàn. Ìtorí ẹ̀, nígbà tí wọ́n lọ kó gbogbo àwọn ẹrù àwọn ọmọ yìí tó fẹ́ há fún wọn lénìí, ẹ mọ̀ pé ìdójútì ni. Wọ́n ti ẹni Queen Naomi tí ẹ ti fẹ́ postpone ẹ̀ gan. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá lórí láyéláyé kan nu ojú wọn, kan má sunkún wípé Ọlọ́run á ṣe ìyanu. Wọ́n ní bí kábíyèsí àti Dr. Elizabeth Jacquish ọmọ wọn, adopted daughter wọn, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí pé àwọn complaints nìyẹn. Wípé kíákíá kí wọ́n máa bọ̀, kí wọ́n wá máa supply àwọn trailer van míì pẹ̀lú ẹrù
lóríṣiríṣi fọ́kọ ẹ̀ Naomi. Event yẹn event tó máa lágbára ni. Ṣùgbọ́n àǹtí wa fashion ó jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé gbogbo nǹkan tó ń ṣe yìí ò ní ìdẹ ìwọ nìkan kọ́ níyàwó nínú palace yẹn. And bó ṣe wọnú palace yẹn gbogbo wa la mọ̀ náà. Gbogbo wa la mọ̀ bọ́n ṣe gbé ẹ fún kábíyèsí náà. So kí wá ló dé tó jẹ́ pé ò ní jẹ́ kí bàbá werin ńlá kí wọ́n mí. Ṣé ìwọ nìkan níyàwó ni ìyàwó wọn tó yẹ pé Queen Naomi gan kò fún wọn wàhálà bó ṣe ń fún wọn wàhálà. So wọ́n ní kábíyèsí sọ fún un wípé tí ó bá ti mọ̀ pé inú ẹ̀ ò dùn nínú palace àwọn kó kẹ́rù ẹ̀ kó máa lọ sí ilé àwọn parent ẹ̀. Wọ́n ní bó ṣe ń sunkún kiri nìyẹn o. Ipe girl Christiana yẹn kò lè tẹ̀lé kábíyèsí lọ sí Japan. Ṣé ìwọ ló fẹ́ sọ ẹni tí kábíyèsí máa tẹ̀lé lọ sí Japan? Ṣé ìwọ ló fẹ́ pàṣẹ fún kábíyèsí ẹni tó máa tẹ̀lé lọ sí Japan? Tí kábíyèsí bá ní èèyàn báyìí láwọn fẹ́ mú lọ bìkan, ṣé o lè pàṣẹ fún kábíyèsí kan má ṣe? Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly lórí ọ̀rọ̀ àǹtí wa fashion. Ṣùgbọ́n gbogbo gist mo mú pọ̀ wá fún yín nítorí pé mi ní àǹfààní láti ṣe gist púpọ̀ lẹ́nu torí pé iṣẹ́ ò jẹ́. Ṣùgbọ́n tá a bá tún gbọ́ update tó jẹ́ pé a máa mú wá lórí ọ̀rọ̀ funfair, children funfair ti Queen Naomi tí má ti rí tó ń bẹ̀rẹ̀ màá mú update ẹ̀ wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o ní ilé àti ní ẹ̀yìn òdì. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Ọjọ́ èní á dára fún wa o. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Máṣọ́lá lorúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ sí ìsàlẹ̀ láíláí. Láyọ̀ àtàlàáfíà ni èmi àti yín àjọ máa wọ inú ọdún tuntun. Wọn ní ó fi ẹnikẹ́ni ṣàwátì nínú wa o. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV, love you all.